show possible. Show possible. Ṣáde ní kéèrèké àìdè níbí. Kọ́mẹ́sì wà tẹ̀ ẹ̀kúnlẹ̀ náà kàkà àbàṣẹ wá sọ fún ọmọ bọ́ sí. Kéèrèké. Ẹ̀gbọ́n wa ń sì máa ọ̀ lànà. Ẹ ṣeun. Ṣẹ̀mí bàbá ọkọ ẹṣọ wa sílẹ̀ mẹ́ta àdúrà ẹ̀fọ́wẹ́rẹ́ bàbá olóyè ẹ̀wọ̀n ọjọ́ spirit. Ẹ̀kọ́ rẹ̀ sí ẹ̀ṣẹ̀ Adébísí Akọ́rẹ́. Èmi ni ọdún wà so. So ẹsẹ̀ ló ní ọ̀gán fọ́tọ́. Ibi kan ló ní nǹkan wá so. Ẹ̀tọ́ bá mọ̀ tí mo ní. Ẹ̀tọ́ bá mọ̀ tí mo sọ kúlẹ̀ náà bá kà á bà tó. A rí dájú pé ibi kankan ló ní nǹkan wá so ojú wa. Ìyẹn ọ̀gá àìdè máa ṣe àmì ìdú ṣàpọ̀lá pé wọ́n ní hotspot. Wọ́n fi sọ pé èmi ni kí n forí pé máa ti bá yẹn làwọ̀ lé. Èmi kankan ló ní nǹkan bá sójú wá ẹ̀kọ́. Láti 1998, àjọṣe appreciation nìkan tó. 2001. Àjọṣe Fuji generation ní bàtà ojúmọ́. Ẹ máa kọ́ ọdún ẹ̀kú lè lára mẹ́ka bàtà ojúmọ́. Ẹni bẹ́ẹ̀ lè rí ìkọlà bí owó tọ́pẹ́. Ẹgbẹ́rẹ́ alẹ́sọ̀gbọ́n tiwa. Bàtà kò ṣubú àlọ́ ìta.
ó ṣe mọ̀ sàkóńwá ṣàìdí ìpínlẹ̀ ilé ìbílẹ̀ mo sábòlúwà o ilé sábòlúwà ṣàìdí ìpínlẹ̀ ọmọ ọdún sáyé ọ̀dọ́ ọdúnkò. Ọjọ́ tó lé pọ́lì ẹ̀yẹ́ náà lọ. Ojú ọkọ̀ sílẹ̀ ẹ̀ ọ̀sà ìdí ìdílé ọ̀tún tó ń ṣe ilé ìdílé wa wọ́n bá ní sẹ́lá ìdí ọ̀ṣọ́ ìdílé. Mo sábà olúwa ṣàbí lóṣù. Èèyàn sanwó àyàwó ẹ̀ ṣe ìpínlẹ̀. Wọ́n sanwó ìpínlẹ̀ dúró ṣe. Sáyẹ́dì ìpínlẹ̀. Sáṣẹ̀ dẹ́. Lagos Island to the world. Swear, what am I?
ọkọ Ṣakira Ṣakira. Muhammadu Saidi ọkọ Ṣakira. Ìpínlẹ̀ Amúríkà nílẹ̀ èdè ọ̀kadà ọmọdé túbọ̀ Amúríkà èdè ọkọ Ṣakira. Muhammadu Saidi ọ̀ṣẹ́dọ̀rọ̀ ẹlẹ́dọ̀rọ̀ àwọn ìkúlẹ̀ pọ́lì ọ̀ṣẹ́dọ̀rọ̀ lọ́rọ̀ ìyá àgbẹ̀ ọgbẹ́ 30 méjì tòrò tọ́jú orí wọn ní òkú làdáadáa báyìí tọ́jú kíkúrà mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ Muhammadu Saidi ìpínlẹ̀ Ọ̀ṣun mo sáré olúwa ajagun gbàdé bí láti Ọ̀ṣun. Ọlọ́ máa sọ ọ̀ṣun ní apá olùdarí tí màá ti bá àyàrá o. Ẹ̀yà ni wọ́n máa ti bá wọn tó sún lè. Èèyàn láṣọ èèyàn sílẹ̀ mọ́ náà ń lé o. Láti sísè o. Èèyàn láṣọ àbí bàbá ṣáàkì àṣòro. Ẹni tó bá wọ́n lẹ́yìn èèyàn gbogbo lónìí. Ìlà máa bẹ̀ ìlà mímọ̀ ṣe sílẹ̀ mọ́ náà ní o. A máa fi ìṣọ́rọ̀ náà ní o. Èmi inú mi inú bàbá dàbí kọ́. Ẹ̀jẹ̀ ló bàbá ọlọ́run lọ́wọ́ sọ́n gbogbo. Bẹ́ẹ̀ àkọ́jú ju iṣẹ́ ọlọ́dún márùn-ún lọ́rẹ̀ ìyá máa jẹ́. Inú mi ò ṣe nínú gbogbo ní gbogbo ọjọ́ láyé mi ò mo dẹ̀ tún bá yìí ò wá sílé. Ìbá àṣà ni mo tún bàbá àṣà ni o. Gbogbo náà ní táwọn náà. Àpótẹ́gbẹ́ ń tọrọ àpótẹ́gbẹ́ pé. Èmi jẹ́ lọ́lá lọ́wọ́ bàlálà bàbá lóde o. Àmọ́ wá ní sílẹ̀ wọ́n náà ní bàbá ní ẹlẹ́. Tí bá ní délé dúró, kí kankan sí ṣàlàyé. Àdàbí mo sára nígbà ọmọ ní bàbá rán ní bá. Ṣùgbọ́n gbogbo yóò tẹ́bí lẹ́sílẹ̀ nítorí wa. Àdìlẹ́yìn ọ̀làrọ̀ lẹ́ máa bẹ́ẹ̀ àjẹ́ ilé báyọ̀ àìkọ́kọ́ àkóyá ibi. Ìjàkùn tẹ́ má rí bàbá ìrẹ́lẹ́. Àtàyè oṣó ìrẹ́lẹ́lẹ́ mọ̀ gbogbo ìmọ̀ òbí ò bàbá ìrẹ́lẹ́. Àjàkùn padà sáfì ìdí bàbá ìgbẹ́rọ. Àjàkùn adé àìsà ìdí. Ìbílẹ̀ o, àjọ Mùsàdólúwa ọmọ làádó. Aláṣàmọ́lé state, mo kí ẹ kúlẹ̀ ọ̀rìn àdì sáyé. Kúlẹ̀
bọ́ọ̀lù ìdílé tó sá. Àwọn ilé state tí n bá ní máàkì yọ Adékúnlé ilẹ̀ àṣì tó ń ṣú mo dúpẹ́ lọ́wọ́ àìní àṣìlù. Ẹ bá bọ̀ tẹ́ ẹ bá dúpẹ́. Lọ́wọ́ bẹ́ẹ̀ ni àìlẹ́kọ̀ọ́ ní ti kẹ́bẹ́rẹ́. Ìdẹ̀lú akọ̀lọ́jọ́ mi ọmọ ọlọ́ta ló làwọn ọ̀kan láwọn o. Ọlọ́wọ́ jẹ́ rí ní pẹ́. Wọ́n ká ìdẹ́rẹ́ sí ní ìfì. Mèrèké mọ́ pẹ̀lú àìlẹ́ o. Kọ́mọ́ o. Alábí mi mú sí bá mi kọ́ máa ń ṣe. Ọ̀sìnkẹ́sẹ̀ ṣe é sọ̀rọ̀ fòkì. Fòkì ní àmẹ́ta fún ìdìbò kátà rẹ̀. Adé omi sílẹ̀ fọ́nà mi. Èyí tèmi ẹgbẹ́ kú tó yẹ láwọn ọba ìfarapa àlẹ́ fún mi sílẹ̀ fọ́nà mo ṣeré. Ìsàmì rí dà àlàní àdéhùn o. Wọ́n fi sàbà ìgbà ìsàlẹ̀. Student matter ló